a máa dógún ọdún béèyàn bá ń ràjò a máa dágbà oṣù àmọ́ bó bá kàn ìrìn àjò àgbà kò ṣeé dágbà kankan. ìrìn àjò àgbà yìí ló yí bíríbírí kan àgbà òṣèré olóyè Jimoh Aliu ní òní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2020. díẹ̀ lára ohun tí ó yẹ kí ẹ mọ̀ nípa àgbà òṣèré yìí. ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 1939 ni olóyè Jimoh Aliu kémo wáyé sí inú ẹbí bàbá àgbà alàgbà Fákọ̀yà Aliu tí wọ́n jẹ́ babaláwo tó mọ Ifá yánmọ́yánmọ́. ọmọ bíbí ìlú Òkè Ìmẹ̀sí ní ìpínlẹ̀ Èkìtì ni nígbà tí ìyá rẹ̀ jẹ́ ọmọ ìlú Ìlọ́wọ̀ Èkìtì. ọdún 1959 ló darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Akin Òkúgbè tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà òṣèré orí ìtàgé ní ìgbà náà. ó sì wà lábẹ́ Akin Ògúngbè fún odidi ọdún 7. nígbà tó di ní ọdún 1966 òlò náà dá ẹgbẹ́ tiẹ̀ sílẹ̀ tó pè ní Jimoh Aliu Concert Party. lásìkò yìí ìlú Ìkàrẹ́ ní ìpínlẹ̀ Ondo ló fi ṣe ibùgbé. ó tẹ̀síwájú ó darapọ̀ mọ́ ilé-iṣẹ́ ológun ní ọdún 1967 tí ó sì fẹ̀yìntì lọ́dún 1975. láti ọdún 1975 tó ti fi iṣẹ́ ológun sílẹ̀ ni ó ti mú iṣẹ́ eré ṣíṣe ní ọ̀kúnkúndùn tó sì pa orúkọ ẹgbẹ́ rẹ̀ dà sí Jimoh Aliu Cultural Group, nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà òṣèré ti bá àbí àsíá náà jáde. lára àwọn eré rẹ̀ tí wọn ò ṣeé gbàgbé láéláé ni Ikú jàre ẹ̀dá, Yánpọnyánrin, Fọ́pomọ́yọ̀, Àjálù, Àrélù, Ìrìnkèrindò, Rúkèrúdò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí Olódùmarè kó dẹlẹ̀ fún akọni àgbà òṣèré tó jáde láyé, kí gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ ó sì mọ́ bàjẹ́ láṣẹ Elédùmarè.